Wahala. Wahala. Good morning. Sorry. Okay. Good evening. Good evening, guys. Good evening. I go by the name Opeyemi Adela Omobaji. Sherry, gbogbo akọ́là máa gọ̀ tán Nigeria. Do you know that? Gbogbo wa kọ́là máa gọ̀ tán Nigeria. Gbogbo Nigeria ó lè everybody. Ẹni tí lè bá mọ́ bá òun ni bàrà o. Yeah, ó lè everybody. Bíbélì kan sọ, ó ní tí wọ́n bá ní kí òun máa sàmì ẹ̀ṣẹ̀, ta ló máa dúró? You know? Kò sẹ́ni tó máa dúró. Gbogbo wa ló lè. But nǹkan tí fẹ́ sọ lọ́sàn yìí is má máa rí èèyàn bí Ọlọ́run nínú ayé ẹ. Ẹ fi ipò Ọlọ́run fún Ọlọ́run. Ẹ fi ipò èèyàn fún ènìyàn. Ẹ fi ipò áńgẹ́lì fún áńgẹ́lì. Tó bá ń wo ènìyàn bí Ọlọ́run nínú ayé ẹ, you will have a big problem. A big problem. Agbala Gabriel, I come out this afternoon because of you. This evening, sorry. Agbala, do you know the reason why I came out? Because I can't ever forget that day. I'm the one tester lady, Omobewaji. That my friend where they live in Ibadan. I'm the one tell the girl that Omobewaji, do you know this man? Only yes. Money sharing job papọ̀. Most ọ̀rọ̀ tí mi fẹ́ sọ yìí, mo fẹ́ sọ with boldness and proud. Èmi mo connect Bewaji àti Agbala papọ̀. Kẹ́dẹ̀ máa wò ní ọjọ́ yẹn. Bewaji ò fẹ́ accept ń pé
kí n connect òun àti Agbala papọ̀. Bẹ́wàjì ní òun ò fẹ́ wàhálà nígbà because ẹlòmíì ó máa wúgà ẹ̀ ni. Mo ní kò ń ṣe ẹni eléyìí, mo ní kò ń ṣe ẹni yìí. Are you with me? Mo ní kò ń ṣerú ẹni yìí ló máa wúgẹ̀. Mo ní because ọmọdé bíi tiwa náà ni. I will say it, I will still say it again. Mo ní ọmọdé bíi tiwa ni pé no. Ó ní ọmọ Bàjí, mo mọ àwọn ará Ìbàdàn wa o. Mo ní ṣé gbogbo ẹ̀yin ará Ìbàdàn wa ní nǹkan kan náà ni. Ṣé bẹ́ẹ̀ ni kò sí ìtó ti understanding nínú yín? Àfọ̀rọ̀ yín ṣàwàdà lọ́jọ́ yẹn. And I carry my phone and make the call. Hello, good afternoon. My name is Opeyemi Adelakun ọmọ Bàjí comedian, aka Bokpata. Agbala Gabriel say, yes, I know you. Mo ní mo náà rẹ̀ kan Ìbàdàn. Bẹ́wàjì star lady lórúkọ ẹ̀. Mo ní mo rí pé iṣẹ́ yín jọ papọ̀. Ṣé mọ̀ pé nígbà míì téèyàn bá gba iṣẹ́ mi, èèyàn máa nọ́gà, ó normal. Èèyàn máa nọ́gà pa ẹni ìtún jẹ́ pastor, àkọ́kọ́ bá mi pray sí. Bẹ́wàjì dẹ̀ sọ fún mi pé ọmọ Bàjí òun máa gbaṣẹ́ kan. Ń pé ọmọ yẹn ó bí àbísínwín. Pé but òun máa pe Agbala Gabriel kó bóun pray fún ọmọ yẹn, kó dẹ̀ bóun dìde ìrànlọ́wọ́ fún. Ó ní because kíní yẹn òun ò sure bóyá agbára òun máa ka. Mo ní no problem. Mo ní why tó tún wá ṣe sọ fún mi. Mo ní mo ti connect yín. Mo ní èmi ò ń ṣe charity. Stage show láyé mọ̀ èmi mọ̀ kí n ṣe comedy, kí n bọ́ pátá lórí stage. Ìhun táyé mọ̀ mi mọ̀ nìyẹn. Let me tell you something, yan ló mú yàn mọ̀yàn, ó normal. Èmi kàn ṣe ti gbàgbé ọ̀rọ̀ yẹn gbé tiregbe ọjọ́ anniversary Bẹ́wàjì. I love you to Taiwo. Ọjọ́ anniversary Bẹ́wàjì. Mo ṣì ń sọ because mo dé anniversary kun ọ̀túnla ni mo ti dé Ìbàdàn torí traffic. Anniversary Bẹ́wàjì kun ọ̀túnla ni mo ti dé bẹ̀. Mo á sọ mo ní Bẹ́wàjì, mo ní mo gbọ́dọ̀ rí Agbala nbí báyìí. Ó ní irọ́ òun ò sọ fún wọn pé oníkálukú wà lórí ọwọ́ ẹ̀. Mo ní kí ló dé? Níta ọmọ yẹn ṣe wá ṣàlàyé pé ọmọ tóun mú lọ láti gbà yẹn wọn ò tí ì gbé ọmọ yẹn jáde, wọn ò dẹ̀ bóun dá ọmọ padà. Èmi gan kọ́kọ́ lanú lẹ̀, mo ní ọmọ àti gbàwó. Ṣé kò tí ní máa lọ bí 6 months ago ṣá? Ní ìsìn ọ̀rọ̀ yìí ti wá bẹ́yìn yọ. Ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yọ. That's why ló jẹ́ kí n bọ́ta. Because let's forget, tó bá ń fa Bẹ́wàjì a máa rántí pé mi ni mo connect òun àtàgbàlà mọ́ra wọn. Ayé dẹ̀ burú. Okay, Agbala ò post ọmọ lọ́mọ kan ṣe ìrànlọ́wọ́ fún. Bẹ́wàjì ò fojú rí ọmọ níbi tó wà. Mo ti message Agbala ní last week. Agbala ò reply. So now Agbala, you can't reply my message again. I don't want you to reply my message. I know you will see this video. I know my video, they always go viral. Fire away. I believe my fans, and my fans knows me. I know this video will, you will reach your side now. As you can't reply message again, I know this message, this video will, now. What I want is, please, Agbala Gabriel, I come in peace, not in pieces. Ẹ bá mi dá ọmọ tí Bẹ́wàjì tó mú wá sí ọ̀dọ̀ yín, ó mú wá láàyè. Ẹ bá mi rán àwọn boys yín kó mú ọmọ yìí padà lọ fún Bẹ́wàjì star lady ní Ìbàdàn. Ọ̀rọ̀ yóò bá má kàn mí.
ọ̀rọ̀ yóò bá máa kàn mí tí ò bá ń ṣe ń pé èmi lèmi connect yín àná ọmọ yẹn ò fẹ́ accept mi lọ́jọ́ yẹn mo ní kí ni gbogbo nǹkan ni wọ́n máa ń kàkùn ó ní torí òun ò fẹ́ wàhálà. Agbala Gabriel, I come in peace, but if you tell me you want problem, I will give you back to back. You know, me can fall. All my fans knows me. I always like trouble. I'm a troublemaker. I know by myself. I'm a troublemaker. You know, I create my page with foulness. I create my page with foulness. I'm a foulness sister, man. I'm a mother of foulness. Agbala Gabriel, I come in peace. I don't already message you, but you don't reply. I called you this evening. You don't pick up my call. I know this video will reach your side. Please, Agbala Gabriel Ademola, the pastor of Ibadan. Ẹ bá mi dá ọmọ tí Bẹ́wàjì tó mú wá sọ́dọ̀ yín padà. Ẹ bá mi dá padà. You are not a god. Débi pé information wá ṣe ń kọ́ mi lára pa tó bá wá sọ́dọ̀ yín oṣù mẹ́ta no fi máa dúró. Mo mọ̀ pé normal you can how can I say it? How can I say this? So I know you can't please anybody. I know you can't please everybody. I know. But kò ń ṣe bí irú àwa. Agbala adẹ́tẹ̀ ni mi lè fún wàrà. I can spoil it away. I will pour it away. I don't ever call you, Agbala, please help me. I want to eat. I don't think I ever call you that in my life. I'm a Tanikanias. I'm a Tanikanias. You know? But me sọ pé torí mo mọ̀ yín mi shop ya mo ever message yín pé Agbala ebi ń pa mí, please give me money to eat. I don't do that. The reason why I come out is I'm the one that introduced Star Lady to you. Ọ̀rọ̀ yìí dẹ̀ ti fẹ́ máa di wàhálà débi pé àwọn family ọmọ ọ̀tọ̀ ni wọ́n tó ń sọ fún Bẹ́wàjì báyìí pé fọmọ ṣe. Ọ̀tọ̀ ni wọ́n tó ń sọ pé fọmọ ṣe. Mi dẹ̀ fẹ́ rú ẹ̀ torí wọ́n ní ojú mi ló ṣe kò ní àbòsínú. Ojú mi ló ṣe kò ní àbòsínú. Torí jẹ́jẹ́jẹ́jẹ́ èèyàn ló mú yàn mọ̀yàn ayé láti bá. Ayé láti bá. Èèyàn ló mú yàn mọ̀yàn. Agbala Gabriel, you are not a god. Damilare. Ṣì yá mi fóònù ẹ̀ náà. Mo ní ìdí náà ẹ̀. Kò sí lọ́wọ́ mi. Níbo náà? Ó wà ní fọ́nà. Reason tí mo fi bọ́ta nìyẹn. Sorry. Ṣá lè kẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa. Tí mo nígbàgbọ́
Wọ́n kan ẹran mẹ́ran. Kíkan kan ìkan pa. Kani mi kọ́ ni mo mú Bẹ́wàjí mọ́ yín. I will not say a word. But tí mi bá sọ̀rọ̀, ọ̀dàlẹ̀ ni mí. But torí èmi tẹ́ ń rí. Èmi gúdúgúdú abẹ̀yìn jàkànjàkàn tẹ́ ń rí. Tí bá fẹ́ dúró tí ẹ máa dúró tí ẹ tán ni. Tí bá fẹ́ kẹ́yìn sí ẹ máa kẹ́yìn sí ẹ ni. Tó bá fa Bẹ́wàjí á kàn mí torí mi mo introduce ẹ gbé ọmọ yìí bọ́ta káwọn èèyàn ràn lọ́wọ́ accepted. Ẹ dẹ̀ máa dá ọmọ padà síbi tẹ́ ti rí. So gbogbo bla 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 tó kùn tí mò ń gbọ́ tẹ́ ń bá ọmọ yẹn fà tẹ́ ń bá Bẹ́wàjí fà yín nǹkan èmi. Exactly. But títí èmi tí mo fẹ́ clear lọ́dọ̀ mi ni pé Agbala tí n bá tún padà wá ṣe rí pé mò ń sọ tójú àánú. Now you dey call yourself man of God. Me, I'm not a man of God. Do you see Bible in my hand? Hi, Opeyemi Omadelakun. I'm not a man of God. And I hear everything you are saying about me, Agbala. You call my friend that. Ọmọ bàjẹ́ tó ń bọ́ pátá lórí stage. Ọlọ́run ń bọ̀ wá. Agbala Gabriel. Have you forget that me and you we are the same devil picking? Now you dey call yourself man of God. When you peme and when I peme, now that time we go know who God they serve or who they serve God. You can't judge me with my character. You can't judge me with my work. This is my work and everybody knows. I don't use name of God to cover face and doing bad thing. I did not do that. I go Bẹ́wàjí page this afternoon. You people constant to dey bully that girl. Why are you bullying the girl? Because the girl say the truth. Gbogbo akola ma daft in Naija now. Ẹ jẹ́ ká wise. Let's be wise. Agbala, o ti ṣe léyìí, Ọlọ́run ti ń fún ẹ ṣe. You dey support some people and God gave you the power to do it. Don't use your own to spoil another person. Because to me now, you say that mo tún tún pariwo sókè. Ẹ ti tún ti fẹ́ fi tiyín, ẹ ti fẹ́ fi ba ayé jẹ́. No, Ọlọ́run ò fẹ́rù ẹ̀. Bíbélì ní nífẹ̀ẹ́ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, kò ní kó nífẹ̀ẹ́ ara rẹ jẹ́ ẹnìkejì ẹ lọ. Ó ní nífẹ̀ẹ́ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, kò ní kó nífẹ̀ẹ́ nìyẹn ju, you know. A lè torí pé kí wọ́n má sọ pé kórúkọ ọmọ ọlọ́mọdé wá bàjẹ́. Oore ló ń ṣe. Agbala, I don't want you to pick my call again. And I don't want you to reply my message. Because I know that you can't reply my message now again. But this video will reach your side 100. Ó tún wá ń dùn mí pé Ìbàdàn kọ́ ni mò ń gbé mi tún ìṣọmọ Ìbàdàn. Igu ìtàn máa náwọn èèyàn dúró síta oṣù mẹ́ta kó tó rí yín. Are you a God? I don't want to talk too much. Because if I talk too much, something will spoil. Something will spoil. What I want, Ademola, is return that girl back to Bẹ́wàjí, star lady, Ayọ̀ní,
ọmọ ìyẹlẹ́wà. Ẹ return ọmọ yẹn. Kí message dẹ̀ kàn mí lára pé hello ọmọ bàjẹ́ ọ̀rẹ́ mi ó ṣe mo ti rọ́mọ ká dé má pàdé mọ́. Torí èmi ni mo kó rádaràda bọ̀ mọ́ lọ́wọ́ báyìí. Ká ní mi yìí tó dùn sí síra yín ọjọ́ tí wọ́n gbéṣẹ́ yẹn wá fún. Inú kó má gbà. Ọ̀ kó gbà kó ti ṣe wọn tó fẹ́ ṣe kó gbójú. Oore dẹ̀ lèmi ṣèbí mo fẹ́ ṣe pé iṣẹ́ yín ó jọ papọ̀. Mi mọ̀ pé nǹkan mi ló máa tẹ̀yìn wọ̀. So, that is what I want to say. I will wait for your people reply you. But just help me warn your fans. If they comment nonsense, you go spoil everything. But if your fans come with peace as I come in peace, I will keep short. They always keep secrets. I know by myself. You see that I say they do ojuano. They always keep secrets. But if your fans come and be talking nonsense, just let them to know say a word. Because if your fans come and talking stupid something, Tori, nobody introduced you to me. And nobody introduced me to you. You know that? I'm Morawa. Normal. You know? So, Prince, please, Ademola, aka Agbala Gabriel, eba mi return ọmọ tí Bẹ́wàjí mú wá sọ́dọ̀ yín. Tẹ́ bá ti return ọmọ yẹn, if you ever see one, even tó bá jẹ́ I ló bá pàdé, ń pé èmi Ọpẹ́yẹmí mo ṣe I sí ẹ, you can sue me. I don't ever message you that ebi ń pa mí. I did not do that. I be tanikania, but I still did thank God. That is the reason why I come in peace. Help me return that girl wey ọmọ Bẹ́wàjí bring come for you. Torí wọn ọ̀rọ̀ ọmọ. Àbọ̀dẹ̀ ti fọ́mọ lóyún ní ṣọ́ọ̀ṣì yín ni. Ká kú mọ̀ pé ọmọ ti pa ẹsẹ̀ pọ̀ síbì kan. Gbọ́mọ bọ́ta dọ́mọ padà síbi tó ti mọ́ ọmọ wá. Dẹ̀ mọ̀ ọ̀rọ̀ bàdó yín yìí. Ń pé ọ̀rọ̀ kan náà máa sọ wọ́n á ti sọ di 100. Please, Agbala, kánẹ́mi kọ́ ni mo gbé ẹjọ́ yìí wá. Tí mo introduce Bẹ́wàjí sí yín. Mi ní sọ a word lórí ọ̀rọ̀ yìí. But torí mi mo introduce ẹ̀. Ọmọ yẹn ò dẹ̀ fẹ́ gbà náà lọ́jọ́ yẹn mo tún sọ. Èmi mo kó bọ́ lọ́wọ́. Ń pé iṣẹ́ yín jọ papọ̀. Please. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo fún yín lọ́jọ́ mẹ́ta. Ẹ dá ọmọ padà. Ẹ dá ọmọ padà. Síbi tó ti mọ́ ọmọ wá. Àbí ìgbà tó ọmọ wá téèyàn wá tó fẹ́ wá gba ọmọ padà tó ń lo 6 hours tó ń rọ ọmọ láì ṣe bí Ọlọ́run. Kí ló le tó bẹ́ẹ̀? Is that clear? I'm not a man of God. Ọmọ babaláwo ni mí. You can call me a son of devil. I'm not a man of God. Now you be man of God. Nobody can spoil your name if you don't spoil your life. Nobody can spoil your name if you don't spoil it by yourself. And I still repeat it. I don't come to spoil your name. But if you want me to do my works, if you don't reply the
the girl back, I will spoil everything. Show my long papa me on the church, your money funny me. Who fan of want me to school? I thought follow me. Do you understand? Gbogbo wa de la mo gan ka fẹ́ràn sẹ́nu ká wa ti Agbala. Oh my goodness. Exactly. Ọlọ́run ló mẹni tó ń sin òun. Ó lè jẹ́ babaláwo kó sìn pẹ̀lú ọ̀nà tòótọ́. Mumbo, let me read this comment. Ọmọbàjì ìyá ìbejì ọmọ aráyé le. Agbala Gabriel ti bá sùn. Time we ṣé yẹn possible ṣá. Irọ́ ni, that one can't possible. Stop. Taiwo. Adedokun. This one can't possible. Gbélé. Irọ́ ni. Ọmọ ìyá ìbejì. Ọmọ ìyá ìbejì aráyé le. Let me first keep short here. Agbala, I will first keep short. I will keep my mouth shut. But we ti Taiwo Adedokun sọ yìí. Èmi ò tí ní anything to do nípa yẹn. Tèmi ní pé ọmọ ti Bẹ́wàjì star lady Ayọ̀nẹ́ ọ̀rẹ́ tèmi Ọpẹ́yẹmí Adélakùn tí mo introduce sí yín. Tọ́mọ yìí ó dẹ̀ fẹ́ gbà tẹ́ pé mo kó bọ̀wọ̀ lọ́wọ́ tó fi mọ̀ yín. Ọmọ yẹn ni kẹ́ bẹ́ mi dá padà. Mo dẹ̀ fún yín ní 3 days. Just 3 days. Kó fi pè mí pé Starley Ọmọbàjì ó ti mọ ọmọ wá. That's my own. I come in peace, Agbala Gabriel. Not in pieces. But if you want my trouble, I'll be troublemaker. I create my page with foulness. I'm a foulness mother. I'm a foulness mother. Ìkọ́ tó fún yàn ní ìdààmú Instagram. This is Facebook. They give me ìdààmú Instagram for Instagram. I don't hear you, my dear. Is that clear? So, ìwọ̀n tí mo ní kí n wá sọ fún yín nìyẹn. Oníyàn ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Orúkọ mi ò yí padà, Ọpẹ́yẹmí ọmọ Adélakùn Ọmọbàjì kọ̀mẹ̀dà èké ìbọn pátá ẹ̀. Nọ́bọ̀ wá Yorùbá tó wẹ̀gẹ́ ní tó wẹ̀gẹ́ sí counterfeit. Mo ní oníyàn ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Ẹ jẹ́ kí n wá wọnú Kọ́lá Olóòtú lọ. Kọ́lá Ọláwuyì. Kọ́láwọlé ọmọ Ọláwuyì. Kọ́láwọlé ọmọ Ọláwuyì nígbà yẹn wọ́n á sọ wípé a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwẹ́ ní tó bá ní ká má bọ̀ láàrin ìdíbà. Àmọ́ èmi wá dá padà sọ̀rọ̀ ti tèmi pé èmi Ọpẹ́yẹmí sọ wípé a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwẹ́ ní tó bá ní kémi Ọpẹ́yẹmí má bọ̀ ní mi ní débà. Ìwọ tó bá fojú burúkú wò mí. Ká burú jẹ́ tiẹ̀, àmọ́ ìwọ tó bá fojú rere wò mí torí pé kí ni ojú rere la fi ń wowó. A máa fojú rere wò báyìí. A máa fi nǹkan lálá irun mèremère fi wá ẹ wá. Kórè fún ẹ gẹ́gẹ́ bí èrè ọkàn ẹ sí mi. Ire o.